ẹ wáá gbọ́ ohun tí Saliu Mustapha sọ lórí fífi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. ọmọ ìlẹ́gbẹ̀mọ asòfin tó ń ṣojú fún ẹkùn àárín-gbùngbùn ìpínlẹ̀ Kwara nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ sẹ́nitọ́ Saliu Mustapha ti yànnàná ọ̀rọ̀ wípé ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sì ni òun jẹ́. sẹ́nitọ́ ọ̀hún ló ti tako ìròyìn tó ní ṣe pẹ̀lú wípé ó fẹ́ fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀. nínú àtẹ̀jáde kan látọwọ́ abẹ́sìnkáwọ́ rẹ̀ lórí ìròyìn Nassif Ṣọlágbẹ̀rù lọ́jọ́ Ajé ni sẹ́nitọ́ Mustapha ti sọ wípé òun ṣì dúró ṣinṣin lórí ohun tí òun gbé dání ní ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ léyìí tí í ṣe láti ṣojú àwọn ènìyàn ẹkùn àárín-gbùngbùn ìpínlẹ̀ Kwara dáadáa. ó ṣe àfikún rẹ̀ pé òun gbájúmọ́ ojúṣe yìí tí òun kò sì ní jẹ́ kí gbọ́yìí-sọ̀yìí kankan kó yẹ ojú ẹsẹ̀ òun kúrò lórí rẹ̀. eléyìí ló wáyé látàrí bí àwọn kan ti ń gbé káàkiri orí ìtàkùn ayélujára wípé sẹ́nitọ́ ọ̀hún fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC, tí ó wáá rọ gbogbo àwọn ará ìlú láti kọ etí ikún sí èyíkéyìí irú ìròyìn báyìí tó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú òun rárá o. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe